Èmi Modúpẹ́ Barnabas. I am beautiful, clean, sexy, and to crown it all, I am a perfect cook. Tírú yẹn bá lọ bu ẹ lásán wo ní ikú ló fi ń ṣeré yẹn o. Kí lọkùnrin fẹ́? Orí question yẹn mi rò pé ẹ máa lè answer ẹ̀ táyé máa fi parẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ààrí ẹ̀ Joshua máa gba visa ká tó rí ẹni. Ó ti already ní ọmọ àlè síta tẹ́mi ò dẹ̀ ní. So kí ló wá bá mi sọ? No, irọ́ o. Ó ti padà ṣe oyún yẹn o. You have to suck him, lick him, and ride him. Stop! You're too raw. So Aristo ló ń gbé kiri. So Aristo ló máa ń gbé àbí àsákẹ́wọ́ ni ẹ́. You have to buy my car first. Para fún ẹ. Bra. Máa ra fún bàbá. Èmi lẹ fẹ́ máa tọ̀ papa. What is wrong with you these days? Ẹnu tí ọkọ mi fi pe Jésù ló Máa jẹ́ ọmọ nígbà. Kí ló fẹ́ kí n ṣe? What do you want me to tell my fans?